tẹnu rẹ̀ sọ lọ́gbọ̀rí dáná. Ìfẹ́ tó fi hàn mí ló jẹ́ kí n mọ̀ wípé òun kò ní fi mí sílẹ̀ sínú wàhálà. Ìfẹ́ tó fi hàn mí ló jẹ́ kí n mọ̀ wípé òun kò ní fi mí sílẹ̀ sínú wàhálà. Ìrànlọ́wọ́ tí mo ń gbà lójoojúmọ́, mo gbé ohun ọpẹ́ kíkà sọ́lọ́run mi. Ìrànlọ́wọ́ tí mo ń gbà lójoojúmọ́, mo gbé ohun ọpẹ́ kíkà sọ́lọ́run mi. Ìlú kọ́wọ́kọ́wọ́ tọ́ta òun ní ọdún, ọ̀dẹ̀dẹ̀ mi kò ní bàjẹ́ lójú ayé mi o. Pẹ̀sẹ̀ ní márìn ní máyọ̀ lójú ọ̀tá mi. Àṣẹ Olúwa kò níyẹ lórí mi o, ọ̀rọ̀ tẹnu rẹ̀ sọ ló borí dandan. Àṣẹ Olúwa kò níyẹ lórí mi o, ọ̀rọ̀ tẹnu rẹ̀ sọ ló borí dandan. Ìfẹ́ tó fi hàn mí ló jẹ́ kí n mọ̀ wípé òun kò ní fi mí sílẹ̀ sínú wàhálà. Ìfẹ́ tó fi hàn mí ló jẹ́ kí n mọ̀ wípé òun kò ní. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run ẹ̀mí mímọ́. Mímọ́ lórúkọ rẹ, ògo ni fún orúkọ rẹ lóde ọ̀run. Ọlọ́run ìyanu àkọ́kọ́ kẹyìn. Ìwọ lọ́ba àlèwí lè ṣe nínú ayé, ọba àlèwí lè ṣe nínú ọ̀run. Mímọ́ ni fún orúkọ rẹ. Ìwọ la dáyé, ìwọ la dọ́run. Ìwọ ló mọ ohun gbogbo tí ẹnìkan kò mọ̀. Mo ṣèbọ Ọlọ́run bèèyàn. Mo ṣèbọ Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Ọ̀kan ṣoṣo tó ń rí gbogbo ojú tójú kan ò lè rí. Ìmọ̀ nínú sánmọ̀, ọ̀rọ̀ nínú ayé, àlèwí lè ṣe ọba alágbára lórí ohun gbogbo. Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, Ọlọ́run tó pamọ́. Ìwọ la fi gbogbo ọpẹ́ fún ní wákàtí ọ̀wọ̀ yìí nítorí pé ìwọ lọ́lọ́run wa, ìwọ ni àwa yóò máa yìn, ìwọ làwa yóò sì máa fi ọpẹ́, ògo àti ìyìn rẹ fún. A dúpẹ́ lọ́wọ́ rẹ Ọlọ́run. Mo ṣe bá gbogbo ẹ̀yin ajúnilọ, mo ṣe bá màmá pẹ̀lú bàbá. Mo ṣe bẹ̀ ẹ̀yin tọ́lọ́run kólé ayé lé lọ́wọ́, mo ṣe bá gbogbo ẹ̀yin àfáà, ẹ̀yin wòlíì. Mo ṣe bá gbogbo ẹ̀yin adáhunṣe, mo ṣe bá ọmọdé, mo ṣe bá àgbàlagbà. Mo ṣe bóyún inú, mo ṣe bẹ̀yìn ọmọ kéékèèké. Ìjẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí kó tó di pé mo lọ sórí ètò tí mo fẹ́ ṣe lénìí. Màá wá bẹ̀rẹ̀ àdúrà ńlá lórí gbogbo wa. Mo fẹ́ kí gbogbo ojú tó ń wò mí, gbogbo ọkàn tó ń wò mí kó máa ṣe àmín. Pé kí Ọlọ́run Olódùmarè, Ọlọ́run àkọ́kọ́, Ọlọ́run kẹyìn, Ọlọ́run tó hàn, ọba tí kìí sùn, tí kìí tó ń gbé, tí kìí jẹ, tí kìí mu, tí ò lórogún, kò lọ́bà kan, kò lálájọ gbé, kò lálájọ rò. Kó jọ̀wọ́ kó má jẹ́ kí alágbára wa kó bára wa ní ipò ní ibùdó ọ̀tá. Alágbára wa nídìílé bàbá, nídìílé ìyá, nídìílé ẹbí, láàrin ìlú tán ti bí wa, Ọlọ́run Olódùmarè má ṣe jẹ́ ká bára wa ní ibùdó ọ̀tá. Gbogbo ohun tó máa mú wa wọnú àhámọ́ tàbí gbogbo ohun tó máa tì wá wọbẹ̀. Ọ̀run Olódùmarè, ọba mímọ́, Ọlọ́run ìyanu, gbogbo ogun kógun èyí tó lè hùn kó tẹ̀dó sí wa lórí ìdílé bàbá, nídìílé ìyá, láàrin ìlú, Ọlọ́run Olódùmarè jọ̀ọ́ má ṣe jẹ́ kó ṣẹlẹ̀ sẹ́ni kankan wa.
àánú rẹ la bẹ̀bẹ̀ fún a bẹ̀bẹ̀ fojú rere rẹ nítorí pé ojú rere rẹ la ń bẹ̀bẹ̀ fún Ọlọ́run Olódùmarè gbogbo ojú tó ń wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí tó ń fọwọ́ ara wọn láìkì program yìí tó ń share lórí YouTube lórí Facebook níbi gbogbo ni ọ̀run o àánú rẹ tó kún ṣọ́ṣọ́ Ọlọ́run bàbá jọ̀ọ́ bá mi bu àánú rẹ kún wọn jẹ́ kó bójú rere rẹ pàdé jẹ́ kó bá àánú rẹ pàdé jẹ́ kó bá ògbà àtọ́lá rẹ pàdé ọdún tá a ṣe kọjá mo kí gbogbo wa ní àpapọ̀ pé gbogbo ọdún tá a ṣe ní ọdún màlẹ ọdún iléyá tá a ṣe ẹ̀yin gbogbo olólùfẹ́ mi ní òkè òkun àti ní Nàìjíríà ní gbogbo àgbáńlá ayé lẹ́yìn ọdún rírí jẹ rírí mu ọba àyanu kó má fi fẹ́ nìkọ̀kan wa tẹ́ ẹ bá ti ń náwó ẹ máa rí mú tẹ́ ẹ bá ti ń lanu ẹ máa rí èèyàn pè àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà àtòjò àtẹ̀rùn lé alákàn kì í gbẹ wọ́n ní ó sáré kìtìkìtì obìnrin ẹsẹ̀ kìtìkìtì wọ́n ní ẹkùn kì í jẹran ọ̀kàsì tẹ́ ẹ bá ti ń bọ́ síta tàbí tẹ́ ń pè lórí fóònù ni tàbí lórí connection kí connection tàbí ṣẹ́kíṣẹ́ tẹ́ bá ti ń ṣe lẹ́yìn ọdún yìí àtàjèrè ní títí yín máa jẹ́ ẹni tó ń bẹ Ọlọ́run fún kankan tó ń jẹ́ ẹ̀dùn ọkàn ẹ̀ àáríjẹ àárímu Ọlọ́run á bá mi gbà á bá mi mú òróró òtura á bá mi bù sínú àgọ́ ara ẹnì kọ̀ọ̀kan ẹni tó ń ṣàìsàn Ọlọ́run ò ní jẹ́ kẹ́nikẹ́ni nínú wa kó ṣàìsàn orí fífọ́ ara ríro àìsàn coronavirus tàbí gbogbo wàhálà dìrọ̀dìrọ̀ àwọn ajínigbé àwọn ajínipa kò ní ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa jàǹbá rin jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ jàǹbá èèyàn tèṣù tànìjọ̀nú tó ṣótà jẹ́ torí ṣàrà kò ní kan ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ojú tó ń wù mí pẹ̀lú gbogbo àwọn olólùfẹ́ mi. mo mú àdúrà yìí jáde pé Ọlọ́run kò ní jẹ́ kí alágbára wa kó bára wa ní ibùdó àwọn ọ̀tá rògbòdìyàn kan ti ń ṣẹlẹ̀ láti bí ọjọ́ mélòó sẹ́yìn wọ́n ní òjòjò ń ṣe ògùn ọ ní ara ògùn òyìnlẹ̀ gbogbo orí àwa tá a wà nílùú òyìnbó pẹ̀lú ní ilẹ̀ Nàìjíríà tó nífẹ̀ẹ́ ilẹ̀ Oòduà ọkàn wa bàjẹ́ inú wa bàjẹ́ ṣùgbọ́n ní tìbìtìrì ládálé ayé gbogbo wa láti mọ̀ pé kò sí bírú nǹkan báyìí tí ò ṣe ní ṣẹlẹ̀ mo wá ń fi àkókò yìí báyìí èèyàn wa sọ̀rọ̀ ẹ jọ̀wọ́ àdúrà àti ìgbẹ́kànlé lọ́dọ̀ Ọlọ́run òun ni ká ẹ jẹ́ kí gbogbo aká ní bí ọmọ Adéyẹmọ Sunday Igboho Òòṣà Ọlọ́run ọba òun ló rán níṣẹ́ wọ́n ní kò sí wọ́n ní ká má rí ẹ̀jẹ̀ ká má rẹ́jẹ̀ wọ́n ní kì í ṣe bíi kálábóyún lọ sọ́sibítù kọ́ ni wọ́n ní Ọlọ́run láyé ọba àkọ́kọ́ ọba kẹyìn sẹ́ẹ̀ òun lálápá dúpẹ́ aláyè dúpẹ́ ìjẹ́ bí ọkàn wa bá dàrú tí orí wa tí gbogbo wa tá a dorí kodò pẹ̀lú èèmọ̀ wo leléyìí kí ló ń ṣẹlẹ̀ ìjẹ́ lọ́jọ́ yẹn tí ọmọ Adéyẹmọ tó bá wọ plane tó bá lọ tó bá ní plane crash kí ni nǹkan tá a ti fẹ́ sọ náà ọ ní àtòrí èyí ṣe yí òun lọ́lọ́run Olódùmarè Ọlọ́run kì í ṣe nǹkan ẹ̀ láì ní fàyè ọpẹ́ síbẹ̀ èmi yìí mo gbé ọ̀gá Olódùmarè mo gbé ọ̀gá lórí Adéyẹmọ Ìgbòho mo gbé ọ̀gá lórí gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ mo gbé ọ̀gá lórí gbogbo ọmọ káàrọ̀ òjíire ó ṣé Ọlọ́run ó ṣé Olódùmarè Ọlọ́run ìyanu ó ṣé nítorí ìwọ ló mọnú ìwọ ló mọkàn ìwọ ló mọ ìkọ̀kọ̀ ìwọ ló mọ ohun tó ń ṣẹlẹ̀ ìwọ ló mọ ọ ní àtòrí èyí ṣe yìí ni ìwọ Ọlọ́run Olódùmarè nítorí tó o bá ṣe yẹn àmọ́ nǹkan míì tó lè ṣẹlẹ̀ tó bá wọnú plane pẹ̀lú àwọn ọ̀tá lọ́jọ́ yẹn tí ìṣòro ńlá bá ṣẹlẹ̀ kí làbá ti wí náà Ọlọ́run láyé ọba àkọ́kọ́ ọba àkẹyìn
mo tún sọ lẹ́ẹ̀kan pé ọba tí kìí sùn tí kìí tó ń gbé, ọba tó rí gbogbo ojú tójú kan ò lè rí Ọlọ́run Olódùmarè. Ìwọ Ọlọ́run, ìwọ làwa fògo fún lórí ọmọ Adéyẹmọ. Àwa fìyìn fún ọ wípé agbára wa kọ́ ni oògùn kọ́, ẹbọ kọ́ ni ètùtù kọ́, àdúrà kọ́ bí ó ṣe pé wọ Ọlọ́run ohun sì wà lẹ́yìn ẹ̀ náà ni. Ìdí èyí gbogbo ẹnikẹ́ni tó ń rojú, gbogbo ẹ̀dá láàyè káláàyè tí ọkùnrin ń bàjẹ́ lórí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, mo fẹ́ kẹ́ ẹ tú ojú ká, kẹ́ ẹ mọ̀ pé ewé kan ò ní bọ́ lára igi láì ní jẹ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run Olódùmarè. Mo wá ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ládéládé lóyè pẹ̀lú gbogbo àwọn tó dìde sí ọ̀rọ̀ Sunday Ìgbòho, pẹ̀lú gbogbo ẹ̀yin mẹ́wàá, ẹ̀yin ọmọ bíbí ilẹ̀ Yorùbá tẹ́ ẹ dìde lórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ, ẹ̀yin tẹ́ ẹ wọ mọ́tò lọ sí ilẹ̀ Kòtónú. Èmi dúpẹ́ lọ́wọ́ yín, àjíǹde ara máa yí jẹ́ yín, àánú Ọlọ́run á wà pẹ̀lú yín. Wọ́n ní bí náà bá jó lóko, wọ́n ní màjàlá bọ̀ wálé. Bẹ́ẹ̀ ṣe lọ́ọ́re bẹ́ẹ̀ náà lè máa bọ̀ọ́re. Àyúnlọ àyúnbọ̀ òun lọ́wọ́ yín ẹnu. Gbogbo ẹ̀yin ọba, ó bẹ̀rẹ̀ látòrí bàbá Ọbásanjọ́, lórí bàbá wa David Jembe wọ́n, lórí gbogbo bàbá wa Ọọ̀ni Kábíyèsí Ọ̀jájá, ọba wa Adéwùsì, kábíyèsí ọba, gbogbo gbòkègbodò yín lórí ilẹ̀ Yorùbá, Ọlọ́run má ṣe jẹ́ ó dàwó. Mo wá kí bàbá wa ọba wa nìbàdàn, bàbá ọba Sáálíù Adétúnjí Ògúngúnnísọ̀, kábíyèsí bàbá, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Mo kí gbogbo àwọn ọba wa, ọba onípọ́pọ́ òpópó ni, ọba oníṣàbẹ̀ ọ̀fṣàbẹ̀ ni, gbogbo yín ni mo kí ní àpapọ̀. Gbogbo ọba tó ń pè lórí wípé kí ojú má ti ọmọ Adéyẹmọ tàbí kí ojú má ti ilẹ̀ Yorùbá, alálẹ̀ Yorùbá ò ní jẹ́ kójú kó tì yín. Àánú Ọlọ́run abẹ́ni kọ̀ọ̀kan wa gbé. Mo mọ̀ pé ọkàn àwọn èèyàn ó gbọgbẹ́ púpọ̀ lórí pé kí lè yìí, ṣé ìmọ̀lẹ́ léyìí ni àbí ṣọ́fẹ́ pa àwọn ọmọ Yorùbá lẹ́nu mọ́ ni. Ṣùgbọ́n pé àwọn là ń ronú ẹ̀dá ń ronú, Ọlọ́run ń rọkàn. Ohun tó hàn àtèyí tó pamọ́ ojú Ọlọ́run lótò. Ìjẹ́bẹ̀ yìí ò bá ṣe èdè yìí tó kù lẹ́yìn kí la mọ̀ tó lè ṣe. Ìjẹ́ tó máa dé ẹmọ bá kó lọ́jọ́ yẹn tó ń já plane yẹn, tàbí tí ìṣòro ńlá kan tó ṣẹlẹ̀ tí ò tiẹ̀ sí láyé mọ́, kí la fẹ́ ṣe? Eléyìí mú wa pé ká dúpẹ́ ká tún dunnú. Kì í ṣe pé òun nìkan ló kọ́ máa síkà silent síkà, kì í ṣe òun nìkan ló máa kọ́ ló pálí. Tẹ́ ẹ bá wádìí ọ̀pọ̀ èèyàn lọ ní òkè òkun, àwọn tó wà lókè òkun yìí, ọ̀pọ̀ tó ń yọ orí fún kó tó wọ orílẹ̀-èdè ìlú òyìnbó ló pọ̀ jù. Ìdí èyí má ṣe jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ tìjú. Mandela ó ṣẹ̀wọ̀n láyé kó tó di ààrẹ orílẹ̀-èdè South Africa. Bàbá wọn Ọbásanjọ́ ó rí ìṣòro rí. Bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀dá kan kì í mì kórí, wọ́n ní ẹ̀dá kan kì í rìn láyé kórí má mì. Ṣùgbọ́n eléyìí yóò wá jẹ́ ìkìlọ̀ àti ọ̀rọ̀ ńlá fún ẹ̀yin ènìyàn. Nítorí pé alákọ̀ọ́kọ́ ẹ̀yin olóògùn ni mo fẹ́ bá wí. Nítorí ẹjọ́ àmọ̀ pé ewé ń jẹ́, oògùn ń jẹ́. Gbogbo ohun tẹ́ ẹ bá ní agbára ẹ fi pamọ́. Wọ́n ní gbogbo ohun tá a bá bò òun ló máa ń níyì. Nítorí pé gbogbo ohun tẹ́ ń kó káàkiri tẹ́ ń ṣò lórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀rọ̀ ogun ò dàbí ẹ̀kọ́. Àfẹ̀dá tí ẹ bá ní làákàyè lókù. Tẹ́ ẹ bá lajú yín sílẹ̀ lẹ́nu ọjọ́ yìí, tẹ́ ẹ bá wo nǹkan tí ìlú Israel tó dánwò pẹ̀lú àwọn Palestinian, tẹ́ ẹ bá rí bí nǹkan ogun ṣe ń jáde, even lórí ọ̀rọ̀ rubber bullet,
tẹ́ ẹ bá rí nǹkan tó ń ṣẹlẹ̀, tẹ́ ẹ bá rí nǹkan tó ń lọ, tó ń jáde bí nǹkan ogun ṣe ń jáde, ẹ mọ̀ pé ó níwọ̀nba ohun táyẹ tá lè mú, ó níwọ̀nba ìlànà yín ti pọ̀ jù, ẹnu yín ti pọ̀ jù. Ẹ má fi ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, ẹ má sọ ọ́ di ilẹ̀ jìbìtì, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa yìí ló ti kó sọ́wọ́ lórí ẹ̀rọ ẹ̀yin èèyàn wọ̀nyí tẹ́ ń lu jìbìtì lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà yìí. Àtẹni tó léwé, àtẹni tó légbò, àtẹni tó tẹ̀ jẹ́ pé nǹkan tó ń sìn nínú ilé ẹ̀ kò jẹ mọ́. Gbogbo yìí náà lẹ bọ́ síta tẹ́ ń gapá, tẹ́ ń gẹsẹ̀, tẹ́ ń ṣe bíi pé kò sí ìkejì yín. Ó ṣẹlẹ̀ tó ń sìn yín. Ìjẹ́ kí lẹ ṣe? Ìdí èyí, mo fi àkókò yìí rọ̀ gbogbo yín. Àgbà tó lómi nínú kì í dún. Pangolo ẹ̀yin èèyàn ẹ ti sọra yín di alárìífín níta ń sìn yín tó jẹ́ adìẹ alárìífín tó lọ sọ àgbàdo mọ́ dì í. Ìbá dára kẹ́ ẹ ṣọ́ra yín. Wàhálà yín ti pọ̀ jù. Ẹ dẹ̀ má torí ọ̀rọ̀ ajìjàgbara tá à ń ṣe yìí. Ẹ má jẹ́ káwọn obìnrin nílùú òyìnbó tàbí nínú Nàìjíríà tó ti ní ìṣòro kan tàbí méjì, ẹ má jẹ́ kó tún bọ́ sọ́wọ́ yín láti bẹ̀rẹ̀ sí ní lù wọ́n ní jìbìtì láti máa gba mílíọ̀nù, gba táùsìn lọ́wọ́ wọn. Wàhálà ẹ̀yin ọmọ Yorùbá ti pọ̀ jù. Ohun tẹ́ ẹ̀ tó lẹ máa ní ẹ tó. Orí ọ̀rọ̀ program tó lómi ń yára ẹ̀, olómi kó jàǹkárìwọ̀ sínú ọkàn, ó kó sínú ara lórí irọ́ ni. Nítorí pé gbogbo àwọn bàbá wa tó ní agbára àbílẹ̀ lọ́wọ́, ẹ lè rí wọn kán bọ́ síta kán máa pariwo bẹ́ẹ̀ ṣe ń pariwo. Mo dẹ̀ ní mo tó Ọlọ́run lónìí, mo tó. Tó bá wọn Ọlọ́run á ṣòjò, tó bá wọn Ọlọ́run á ṣọ̀dá, tó bá tún wọn Ọlọ́run á tún ṣe bí òtútù. Òun ló fi jẹ́ pé Ọlọ́run ọ̀kan ṣoṣo òun lọ́ba. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo oògùn kiri, tẹ́ ń kó oògùn rora, mo ní bàǹtẹ́ ni, mo ní gbàdí ni, mo ní ṣẹ́rẹ́ ni, mo ní àfònà ni, mo ní àkàbá lọ́wọ́ ni, mo ní gbá lọ́wọ́ ni, mo ní ayéta ni, mo ní egbé, mo ní ọ̀fẹ́. Ẹ jẹ́ ó mọ níbi tẹ́ ẹ bá dé. Àti pé gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn lọ́balọ́ba ti ṣàlàyé fún yín pé kẹ́ ẹ jọ̀ọ́. Tẹ́ ẹ bá jọmọ bíbí ilẹ̀ Oòduà, ẹ yé bú àwọn ọba mọ́. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ wà nínú ìdí ìwà yìí tẹ́ ń hùwà jákujàku yìí jù. Ẹ̀yin ni obìnrin tó wà lórí agitation yìí tẹ́ ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì ní ọba ò jẹ́ nǹkan kan lójú yín. Kò mí ìpè bóyá nítorí pé à ń pè yín ní àgbàlagbà. Ìyẹn ló ní pé kẹ́ máa lọ rí gbogbo orí adé fín. Èdè yìí kò ní pé kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan yìí láti máa rí àwọn ọba fín. Bàbá age of 80 dénú dé kọ̀kọ̀ ẹ̀. Gbogbo yín tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì. Ẹni tó bá wà nínú yàrá kejì tó ò bá lójú inú, tó ò bá fi CCTV camera síbẹ̀, ó lè rí ohun tó ń lọ. Ọba ti gbowó ni, ọba ti ṣe léyìí ni, Ọbásanjọ́ ni, kíní kan. Gbogbo àwọn àgbàlagbà tẹ́ ń rí fín, ẹ̀ṣọ́ ara yín. Ọmọ tá a bá bí ire kan kò ní sọ̀rọ̀ àlùfàǹṣà sí àwọn àgbàlagbà. Ẹ wá jẹ́ kí eléyìí tó yín, nítorí gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí, èyí tí àwọn tó ń broadcasti táwọn míì pera wọn ní PA Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, èyí tó dá sílẹ̀ nínú ẹ̀ ló pọ̀ jù. Mi ò dẹ̀ bá wọn wí, nítorí pé Ìgbòho fi inú wénú, ó jẹ ìwọ. Ó fi inú wénú, ó jẹ ìwọ. Eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ènìyàn. Ó ní bánú sọ, má ṣe bá èèyàn sọ̀rọ̀.
ó ní kò sí ọ̀rẹ́ kòríkòsùn ẹnikẹ́ni tó bá ní òun ní ọ̀rẹ́ kòríkòsùn ẹni tí ọ̀rẹ́ tí oorun bá ń kùn kó gbalẹ̀ ẹ̀ lọ kó lọ sùn nítorí pé ojú la rí ẹnìkankan nínú wa kò rí ọkàn ẹnìkan ó ní àwọn àṣepẹ́rẹ́ wọnú àṣebí ọlọ́run ọba ló mọ ìkọ̀kọ̀ ló mọ inú ló mọ èrò ẹnìkankan èyí tó ṣẹlẹ̀ yìí náà ara ìtẹ̀síwájú lórí ìrìn àjò ilẹ̀ Yorùbá ni àtèyí tó wà nílùú òyìnbó àtèyí tó wà níbi gbogbo tí gbogbo yín tẹ́ ń pariwo tẹ́ ń bú àwọn ọba tẹ́ ń bú àwọn òjòyè ìbàjẹ́ bàbá yín ló wà lórí ipò yẹn mo lérò pé kò ní ṣe é ṣe kẹ́ ẹ máa bú bàbá yín bẹ́ẹ̀ ṣe ń bú wọn yẹn bí òpònú kan àgbàlagbà ló pẹ̀rẹ̀ obìnrin kan tó ń bú ọba tó jẹ́ gbogbo ọba ìlú ló ń rí fín bó ṣe ń sọ pé ẹnìkan ọmọ òsùké ẹnìyẹn ti ẹ̀pẹ̀rẹ̀ lọ́mọ ọ̀tọ̀ ọmọ òsùké bó ṣe ń bú ọba lọ́tún ló ń bú ọba lọ́sì bó ṣe ń bú ìyàwó ọba káti ẹ̀sán pọ́ bá ṣẹ̀ ṣé ìyàwó ọba tún ṣẹ̀ ṣé bàbá ọba tó kú tún ṣẹ̀ káti ẹ̀sán pé ọba ìlú kan ṣẹ̀ káti ẹ̀sán pé òsọpọ̀ bá ṣẹ̀ ṣé ìyàwó ọba yẹn ìwọ pẹ̀lú ẹjọ́ lọ́rọ̀ lánàá àbẹ ẹjọ́ ní nǹkan kan at least wọ́n ní bíbí ire kan ò ṣe é fowó rà kí ló mú yín tẹ́ ń ṣe játijàti ọ̀pọ̀ nínú yín tá a bá wò yín nínú ilé yín náà nìyẹn ilé àbẹ̀rẹ̀wọ̀ bí ilé èkúté ọ̀pọ̀ ní adélu òyìnbó dèrè ni ọ̀pọ̀ nínú ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó yìí tẹ́ ń yájú sáwọn ọba tá a bá dénú ilé yín àwọn bàbá ńlá bàbá yín máa ń dọ̀bálẹ̀ kí àwọn ọba àlú ni ẹ má torí pé òfin ìlú kankan mú wa kò sí bàbá ọmọ tó bí ire kò sí ọmọ tó bí ìyá ire tó tún bí ire lẹ́ẹ̀kan sí tó tún bí ire lẹ́ẹ̀kan sí tó lè bú ọba ìyá wa tó ìyá ìlú òyìnbó ń bí. ààrẹ orílẹ̀-èdè tó bá rí màmá tẹríba kí ló dé tẹ̀yìn ọmọ Yorùbá tí tọpọlọ yóò pé gan pàápàá tó kàn jẹ́ rádaràda lẹ́ńṣẹ́ náà. àtọlọmí tó jẹ́ jàǹkáríwọ̀ fúnra rẹ̀ ọ̀pá máa fi rẹ̀ wọ́ba. ẹ̀yin Yorùbá ẹ lọ ṣọ́ra yín ògbéraga ọ̀pọ̀ yín pọ̀ jù filenge yín ó ti pọ̀ jù. filenge yín ó ti pọ̀ jù ní ìgbà tá à ń sọ̀rọ̀ ilẹ̀ Oòduà yìí à ń sọ pé kíní ìyá lè dá ṣe ó níbi tí ọgbọ́n orí wa dé ó níbi tí personality wa dé ó ní nǹkan tá a lè ṣe a ní ìdí àwọn bàbá a ní ìdí àwọn àgbàlagbà a ní ìdí àwọn òṣèlú a ní ìdí àwọn ààrẹ a ní ìdí pírẹsidẹ́ǹtì a ní ìdí ọlọ́pàá a ní ìdí lọ́yà a ní ìdí àwọn professors a ní ìdí àwọn àfáà a ní ìdí àwọn wòlíì gbogbo àwọn tó ti ṣe ìjọba àlúrí níṣẹ́ ọba ni gbogbo wa ẹ bú gbogbo wọn kò sẹ́nìkan tẹ́ ẹ bọ́ sórí nẹ́ẹ̀tì tẹ́ ẹ bú ó yà mí lẹ́nu tẹ́ ẹ bá dẹ̀ wádìí ẹ lọ tẹ́ ẹ wádìí ẹ bọ̀ kò sí láàrin ìlú méjì tán tí ń hùwà jákujàku yìí tí ò bá ti jẹ́ France á jẹ́ Germany tí ò bá jẹ́ Germany á jẹ́ Dublin. ọba ò jẹ́ nǹkan kan lójú wọn bó ṣe wù gbogbo wọn náà ń ṣe rádaràda àánú Ọlọ́run abẹ́ni kankan wá gbé o ẹ bá lọ sí mi ẹ̀dọ̀ ẹ jáwọ́ ẹnu tẹ́ ẹ ní ó ti pọ̀ jù àfàwọn ọ̀rọ̀ yìí tó àwọn bàbá Ọbásanjọ́ létí mo ti sọ pé ọ̀rọ̀ tí Wọlé Ṣóyínká bá sọ bàbá Wọlé Ṣóyínká tó bá sọ gbogbo ayé ló máa gbọ́ mo ní ọ̀rọ̀ tí bàbá jẹ́ ń bẹ̀ wọ́n bá sọ gbogbo ayé ló máa gbọ́
ọ̀rọ̀ tí Prince Ọ̀ṣínbọ̀tẹ́ bá sọ gbogbo ọmọ OPC ló máa gbọ́. Ọ̀rọ̀ tí Bọ́lá Ahmed Tinubu Jagaban tó bá sọ gbogbo ilẹ̀ Yorùbá ló máa gbọ́. Ọ̀rọ̀ tí Alápinni bàbá wa tó bá sọ gbogbo ilẹ̀ Yorùbá ló máa gbọ́. Lóòótọ́ bàbá wa Akíntóyè pẹ̀lú Sunday Igboho gbìyànjú nítorí pé Chief Sunday Igboho tiẹ̀ lè bọ́ síta láti farahàn láti ṣúwájú. Ẹ jẹ́ ká kí ọkùnrin làkọ̀ ọkùnrin làdá òun tó tún dì í mú gangan ọkùnrin ní Ìgbòho Òòṣà. A ti rí ohun tó ṣẹlẹ̀ yìí, a ti ní plan A, orí plan B ló kù báyìí. Òjò wa tó ṣú ẹ má jò ó rọ̀ gẹ̀dẹ̀ sítòsí. Gbogbo àwọn àdúrà, gbogbo àwọn tó yẹ kó ṣíwájú wa lórí ọ̀rọ̀ yìí, tó yẹ pé kó ṣe sàárà, tó yẹ kí pásítọ̀ kó gba àdúrà tàbí gbogbo onígbàgbọ́ kó gba àdúrà, gbogbo àwọn tó jẹ́ ìyá alásàlátù pẹ̀lú gbogbo onímàlẹ́ ní àpapọ̀ ní Muslim, èyí tó lè gbàwé, èyí tó lè ṣàsàlátù, èyí tó lè ṣàdúrà, gbogbo wa la ní di support ara wa. Bẹ́ẹ̀ni kan bá sọ wípé nínú ọ̀rọ̀ ayé táwọn oníṣẹ̀báyé ò jẹ́ nǹkan kan, onítọ̀hún ń ṣe rẹ̀ ni. Nítorí ẹ̀sìn ìṣẹ̀báyé ó mú àwọn ìyá wa àwọn Ajíbọ́lá, wọ́n ní olóore fẹ́ lórúkọ tá à ń pa àwọn àjẹ́ orílẹ̀ adó náà lọ́mọdìgì lórúkọ tá à ń pa àwọn àjẹ́ olódò ọ̀tà, wọ́n ní àtòkòṣòro lórúkọ tá à ń pa àwọn àjẹ́ orílẹ̀ Ifẹ̀ rẹ̀, wọ́n ní àwọn náà kì í ṣiṣẹ́ kán tó rú wọn kì í ṣòwò kán tó rèrè. Àwọn tá a wí wọn kì í ṣiṣẹ́ kán tó rówó, bẹ́ẹ̀ náà kì í ṣòwò kán tó rèrè. Ẹni tó bá ní kó là ló máa là nítorí pé Ọlọ́run ọba Ọlọ́run ọ̀kan ṣoṣo ó kólé ayé lé wọn lọ́wọ́ ni. Nínú wọn náà ẹni tó bá ní báwo ni tàwọn olóògbé ní ṣe rí lánàá ayé, ìjọba ìlú kan kì í ṣe láì ṣe pẹ̀lú olóògbé ní ìlú, nítorí gbogbo ìgbà tán bá dé ọ̀run ló máa rí díẹ̀, wọ́n dẹ̀ ní wíwo lẹ́nu awo máa ń wúwo. Ìdí èyí gbogbo àwọn èèyàn yìí la ní ìdí gbogbo wa lápapọ̀. Bá a ṣe ní ìdí ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ náà la ní ìdí ọ̀kàwé, bá a ṣe ní ìdí ọ̀kàwé la ní ìdí aláta, la ní ìdí elépo, la ní ìdí eléégún, la ní ìdí olóòṣà, la ní ìdí ẹlẹ́bọ. Gbogbo wa la ní ìdí ara wa lórí ọ̀rọ̀ ilẹ̀ Oòduà tá ń sọ nípa èyí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn yẹn máa bá mi like program yìí, kẹ́dẹ̀ máa bá mi share, ẹ máa bá mi love ẹ̀, kẹ́ máa bá mi like ẹ̀. Mo rí ọmọ Akin, mo rí Ọlásùnbọ̀. Ẹ jọ̀wọ́ Adéyínká, mo rí ẹ. Nínú ọ̀rọ̀ tí mo ń bá lọ, àwọn tó ní gbogbo àwọn kan tàbí bákan tàbí méjì ní ṣíṣe ní sàárà ni, èyí tó yẹ pé kó ṣe ètùtù tó jẹ́ sàárà fún tàwọn oníṣẹ̀ṣe. Nítorí gbogbo ogun tá ń ṣe yìí, mo ti fi yé yín pé àwọn tẹ̀yìn ń bá fa wàhálà tàbí tẹ́ ń bá fa nǹkan yìí, ẹ̀yin ò mọ̀ wípé agbára tó wà lọ́wọ́ wọn ó ju nǹkan tẹ́ ẹ ní lọ. Agbára tó wà lọ́wọ́ wọn ó ju nǹkan tẹ́ ẹ ní lọ. Ẹ lè ní agbára òrìṣà, ṣùgbọ́n àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yìí, tẹ́ ń bá fa ọ̀rọ̀, wọ́n ní agbára ànìjọ̀nù. Tó o bá dẹ̀ kó oògùn kan síbi kan tàbí tó o ní nǹkan kan níbi kan, bí wọ́n bá rán níṣẹ́, á débẹ̀ àbá gbogbo ẹ̀jẹ̀ láàrin ìṣẹ́jú kan. Á wọlé awọ, afọ́lé awọ, wọlé ọ̀gbẹ̀rì, afọ́lé ọ̀gbẹ̀rì. Ìdí èyí kí ni wàhálà yín tẹ́ gbé gbogbo nǹkan tẹ́ ẹ ní òun lẹ́ ń kó káàkiri. Olómìn nínú wọn gan pàápàá tó bá bẹ̀rẹ̀ ebú báyìí pẹ̀lú àwọn àgbàlagbà, á bú àwọn èèyàn pa ni. Obìnrin tó ń bọ́ síta tó ń bú àwọn ọkùnrin, obìnrin tó ń bọ́ síta tó ń bú ọba, ọmọdé tó ń bọ́ síta tó ń bú àgbàlagbà. Tó bá tiẹ̀ jẹ́ èèyàn kan lọ lọ́jọ́ orí alẹ̀ nítorí ìyẹn ni. Ṣùgbọ́n ní tó tàbí ẹni tó jù ẹ lọ lọ́jọ́ orí tẹ wá sọ nígbà àkọlẹ̀, ẹ̀yin èèyàn wa ẹ ṣọ́ra wa. Bí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó bá bára ẹ̀ níbùdó àwọn ọ̀tá,
ohun Ọlọ́run ohun Olódùmarè pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ sí gbogbo akíkanjú àwọn èèyàn. Ìjẹ́ tá a bá sọ pé Ọlọ́run ọba alápàdúpẹ́ ọba aláyè dúpẹ́ ṣé kò tó láyé ọ̀tọ̀ ni? Ìjẹ́ tó wá jẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ àkọ́kọ́ nígbà táwọn DSS tán lé Ìgbòho lọ sílé ẹ̀ tí ọ̀tẹ̀ ẹ̀ bá pẹ̀lú àwọn tó jẹ́ pé Ọlọ́run tá a bá ní agbójú lágbára ewé tá a gbójú lágbára egbò lọ́jọ́ yẹn tí ọ̀tá Ìgbòho tó bá jó ti pẹ̀lú àwọn èèyàn tó ṣaláìsí lọ́jọ́ yẹn tàbí tó wà nínú àhámọ́ Nàìjíríà kí làwọn èèyàn bá ti sọ. Ìdí èyí ọ̀rọ̀ yìí tó ọpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún gbogbo wa láti ṣe ọpẹ́ pé Ọlọ́run wọ lógo gbogbo ògo àti ìyìn ló tọ́ sí wọ Ọlọ́run Olódùmarè. Ọpẹ́ àti àánú rẹ ló tọ́ àwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Bí Adéyẹmọ bá bá rẹ̀ ní ibùdó àwọn ọ̀tá ní wákàtí ọ̀wọ̀ yìí kì í ṣe òpin ìrìn àjò. Millions of Ìgbòho ó sì wà láàrin ìlú. Millions of Ìgbòho ó sì wà láàrin ìlú. Ọ̀pọ̀ àwọn obìnrin akíkanjú wà lórí ilẹ̀. Mo rí wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jáde pátápátá síta. Tẹ́ ń ṣe rálì. Àwọn tó jáde lọ lánàá tó ń lọ sí Benin embassy ní London bí àrídùnnú yín ò ní di ìbànújẹ́, wàhálà ìdààmú ò ní ṣẹlẹ̀ sí yín. Wọ́n ní ojú rere la fi ń wo owó, ojú rere la fi ń wẹ̀ lálẹ́ kẹ́yìn. Ìwà tí fìtílẹ̀ ẹnì kọ̀ọ̀kan yín bá hù, Ọlọ́run Olódùmarè á fọwọ́ àánú rẹ̀ á fi tún gbogbo yín ṣe. Ẹ̀rí bá ti ṣe wọ́n ní èrè lóbìnrin ń jẹ lábọ̀ ọjà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun bí àtẹ̀yin tẹ́ ẹ lọ sí Republic of Benin, àtẹ̀yin tẹ́ ẹ jáde láti sókà lọ lánàá, gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ Ìgbòho ń dùn lọ́tún lósì, àánú Ọlọ́run á bá gbogbo yín gbé, ojú rere Ọlọ́run á wò yín. Nítorí pé oríṣiríṣi àwọn nǹkan tí èèyàn ò mọ̀. Mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ lánàá tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Mo dẹ̀ fi ń yí ọmọ yẹn wípé ọ̀rọ̀ Nàìjíríà kì í ṣe ohun tí ẹnìkan lè bẹ́ nìkan sọ. Ẹ̀yin tẹ́ ń lọ́jà tẹ́ ń wá lórí revolution ní Nàìjíríà, ọ̀rọ̀ wo tọ́ sí tẹ́ ẹ bá jẹ́ ọmọ Oòduà. Ilẹ̀ wa ni ká ẹ jẹ́ ká bójútó. Even mo ń fi àkókò yìí bí ọ̀gbẹ́ni wa, arákùnrin wa, Sowore. Bàbá wa Awólọ́wọ̀ ọ̀rọ̀ Nàìjíríà ló lé títí tó kú síbẹ̀. Bàbá wa Bọ́lá Ìgè ọ̀rọ̀ Nàìjíríà náà lé títí tó fi kú síbẹ̀. Bàbá wa Ìnáwòrò ọ̀rọ̀ Nàìjíríà náà lé títí tó fi kú síbẹ̀. Even Nnamdi Azikiwe bàbá wa ní ilẹ̀ Ìgbò ọ̀rọ̀ Nàìjíríà náà lé títí tó fi kú síbẹ̀. Ó dẹ̀ yé wa tá a bá sọ yín pé ká má sọ̀rọ̀ kì í ṣe pé ká má rí ọ̀rọ̀ kankan mú wa. Gbogbo ìṣòro tó kojú wa ní wákàtí ọ̀wọ̀ yìí, èyí tí àwọn ẹ̀yà wa kejì láwọn Ìgbò tó ń dá sílẹ̀ nínú ẹ̀ láti 1963 òun ló pọ̀ jù nínú ẹ̀. Nítorí pé ìjọba àkọ́kọ́ tí Britain tó gbélé wa lọ́wọ́ ó ní ọ̀rọ̀ tí bàbá Awólọ́wọ̀ ń sọ nígbà yẹn pé ìjẹ́ bá a ṣe fẹ́ bára wa ṣe yìí tí ò bá wọ̀ kí ẹnì kọ̀ọ̀kan wa kó lè pín, kí ẹnì kọ̀ọ̀kan kó lè lọ. Àwọn èèyàn kan ló lérò pé táwọn bá da ìjọba wó wọ́n lè gba ìjọba tipátipá. Ìjọba tágún yìí rọ́sùn tó gbà ibẹ̀ ló ti council regional government. Tó dáwọn bàbá Awólọ́wọ̀ ń ṣe ìjọba títí wọn ní western region, àwọn ń ṣe tiwọn ní eastern region, àwọn Haúsá ń ṣe tiwọn ní northern region. Nítorí wọn ní bí ọmọdé ò bá tàn bá àrọ́bá bàbá àtọ́ ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò sí ẹ̀bi kankan tẹ́ ẹ lè dá àwọn ọmọ Yorùbá bí ò jẹ́ wípé àwọn ọ̀dàkejì wa náà ti bà gbogbo nǹkan yìí jẹ́ láti 1963. Ìyà ló ń jẹ wọ́n yìí o.
gbogbo wàhálà táwa ṣe ń ṣe ìsìn lórí agitation yìí nítorí pé tẹ́lẹ̀ rí àwọn lérò pé àwọn lè kó gbogbo wa papọ̀ láì dẹ̀ mọ̀ wípé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Princess Moriekani, thank you very much. Ahmed Rafiu Rifai Rafiat, thank you. Fẹ́mi John, gbogbo yẹn ṣe. Ìdí ìtàn lérò pé àwọn lè tẹrí orí àwọn ọmọ Oòduà pẹ̀lú gbogbo Nàìjíríà kan tẹrí wọn ba ní àpapọ̀ ní gbogbo ìgbà yẹn ni. Ṣùgbọ́n rírò ní tèèyàn ṣíṣe ní ti Ọlọ́run. Kò sí bí ẹ̀dá alààyè kan ṣe lè ṣe Yorùbá máa lọ. Ẹ̀bá àmú Sunday Igboho ẹgbẹ̀rún Sunday Igboho á tún jáde. Ṣèbẹ́ yín lérò pé Sunday Igboho tẹ́ lérò wípé ẹ fẹ́ sọ di tẹ́rọ́rìsì. Ìjẹ́ yẹn dá wa ọ̀tá wà nílùú òyìnbó ń bí ìjọ dá wa dúró. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tó wà lókè òkun ní London, l'Amẹ́ríkà, ní Canada, ní nǹkan ọ̀kan. Gbogbo ibi tí àwọn bàbá ń sọ̀rọ̀ pé ká máa dá owó kan sí. Ẹ jọ̀wọ́ tẹ́ bá wo ìyàwó tá a wà ní òkè òkun ní Canada ní Amẹ́ríkà ní káàtì sọ pé nínú ìlú kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mú 10,000 to 20,000 Yorùbá people. Even kó jẹ́ $5 tàbí $10 owó tí ò tó ṣe nǹkan kan ẹ jẹ́ ká máa yọ owó yìí sínú àpò fún àwọn bàbá wa Akíntóyè lórí gbogbo nǹkan tó bá ní í ṣe. Àánú Ọlọ́run abẹ́ni kankan wá gbé àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ jí tó jẹ́ gbogbo ilé ayé yín màálà lẹ́ ń fi ń lé ìgbésí ayé yín lé káàkiri nítorí jìbìtì. Ṣé ó ju pé ká jẹun, ó ju pé ká wọṣọ lọ, ó ju pé ká rí obìnrin bóyá ojú obìnrin kan ló fàìn, bóyá kan ló dúdú, bóyá kan ló ṣàyà, bóyá kan ló ṣẹ̀yìn, bóyá ẹsẹ̀ kan ló dúró ṣojú yẹn lọ. Tẹ́ ẹ bá sì ń ṣe nǹkan yìí lọ́jọ́ èní tó bá máa dìgbà kan oúnjẹ tẹ́ ń jẹ tó bá ti ń mú gobi àkọtẹ́lẹ̀ ò ní lè mú didi ìgò kan mọ́. Tó bá ti ń jadìẹ ó ṣeé ṣe kó o má lè jadìẹ mọ́. Tó bá ti ń mú mi àmujù ó ṣeé ṣe kó o má lè mú mi mọ́. Tó bá ti ń bóbìnrin sùn lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀márùn lójúmọ́ tẹ́lẹ̀ rí tó bá yá ó máa padà dìgbà kan láàrin ọ̀sẹ̀ tàbí ẹ̀ẹ̀mejì láàrin ọ̀sẹ̀. Gbogbo nǹkan ló ní ìwọ̀ntúnwọ̀nsì. Ṣùgbọ́n aláṣeyọrí lọ́lọ́run. Gbogbo nǹkan tá a dáwọ́lé yìí ẹ̀yin á rí pé máa ṣe é ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ kí Ìgbòho kó rí information gbà. Ẹ̀yin ò jálé onílé bọ̀ tí yín lẹ́yìn. Àtèyí tó fẹ́ dá rédíò bí sílẹ̀. Àtèyí tó ń pariwo ogun, àtèyí tó ń pariwo ọ̀tẹ̀. Àtèyí tó jẹ́ ọmọ Yíbò Yorùbá. Tó ń pariwo ogun, tó ń pariwo ọ̀tẹ̀ káàkiri. Àwọn máa dógun sílẹ̀ ni. Àwọn máa tẹ kíní kan ni. Àwọn máa ṣàwo ni. Gbogbo information tẹ́ ẹ kó tọwọ́ Ìgbòho. Ẹ blọ́ọ̀kù ẹ̀. Jẹ́ kó gbẹ̀mí kó rí information kankan gbọ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní bọ́ sórí kíní. Ẹ ń sọ ìsọkúsọ. Ohun tápá yín ò ká. Ohun tẹ́ ẹ lè ṣe nílùú òyìnbó tẹ́ ẹ wà. Ẹnu yín ò dẹ̀rọ̀ yín. Ó di ìsìn ẹnu wọ̀hù. Bọ́mọdé bá sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sí àyà. Bàgbàlagbà bá sọ̀rọ̀ ẹ gbé ní dáàmú. Níbi tó bá yín dé ẹ tún bọ́ bàálù. Ẹ tún bú jòyè ìlú. Ẹ bó lówó ìlú. Ẹ bú mẹ̀kúnnù ìlú. Ẹ lọ sí mi ẹ̀dọ̀. Bó bá ṣe lè kí gbogbo yín ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún Ìgbòho níwọ̀nba bí ijọ́ mélòó kan. Ó ní ẹ̀kọ́ tọ́lọ́run ní kó kọ́ tó lọ síbẹ̀. Ẹja gbé Jónà mì sínú fún ẹ̀ oníyẹ ọjọ́ tó lò. Mandela ṣẹ̀wọ̀n, bàbá Ọbásanjọ́ ṣẹ̀wọ̀n, lóríṣiríṣi àwọn èèyàn pàtàkì. Ìyẹn ò jẹ́ nǹkan kan. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, èmi náà ti wà ní deportation camp rí. Mo lò ọjọ́ méje ní deportation camp. Nígbà tí àdúrà rẹ̀ tó àdúrà tọ́lọ́run ní òun dé.
fúnra ara wọn náà wá fọwọ́ ara wọn tú mi sílẹ̀ ń bẹ̀ torí gbà tí mo kọ́ wọ bẹ̀ tí mo gbé báàgì mi sílẹ̀ kò sí nǹkan méjì tí mo kọ́ ṣe mo gbé báàgì sílẹ̀ mo mú tẹ̀sílì mi mo lọ ṣàlùwàlà mo dẹ̀ yan náfìlà mo ṣe kúrò Allah 1000 lórí ìdúró kìíní mo ṣe 1000 lórí ìdúró kejì mo sálámọ̀ sọ́tún mo sálámọ̀ sósì mo ṣe àforíbalẹ̀ mo á bí ọlọ́run yẹn gbogbo ewu tí bá wù mí gbogbo wàhálà tí bá ṣẹlẹ̀ sí mi ọlọ́run kó mi yọ ńbẹ̀ tí irú eléyìí náà bá ṣẹlẹ̀ sí Ìgbòho ara ìrìn àjò ayé ni ara ẹ̀kọ́ ayé ni ẹ má jẹ́ abanújẹ́ o mo á ń fi àkókò rọ gbogbo ẹ̀yin èèyàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ọgbọ́n kan nínú tàbí ìkejì ẹ torí ọlọ́run ẹ fi ọgbọ́n yín síkùn ẹ yé ṣoògùn káàkiri mọ́ Fúlàní lóògùn jù yín lọ. wọ́n ní oògùn jù yín lọ kékeré làwa ti wà táwọn Haúsá bá wá sílé àwọn ọ̀dọ́ bàbá wa ọ̀hún yọ ọ̀bẹ ọ̀hún máa fi rẹ́ra wọn láhọ́n ọ̀hún máa fi rárá wọn lápá. ọ̀hún máa fi ọ̀bẹ rárá wọn láhọ́n ọ̀hún máa fi rẹ́ra wọn lápá ọ̀hún fi ọ̀bẹ yẹn ọ̀hún máa fi ṣá igi ọ̀hún fi ṣe kankan. ọ̀hún ní ìfúnpá gbogbo tẹ́yìn tẹ́ ń kó tẹ́ ń káàkiri tó jẹ́ ẹnu pọ̀ àti èyí tó wà níbi kan ni o gbogbo yín ẹ wá ti wá di 419 lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí kí lẹ ń wá káàkiri gan pàápàá ó tẹ̀ ṣe jẹ́ pàǹtí ilẹ̀ ń kó káàkiri ayé yín gan pàápàá ẹ ṣe yẹ làákàyè náà ṣé nítorí pé fẹ́ gun mọ́tò pàǹgbọ̀lẹ̀ tẹ́ ń gbé káàkiri ṣé ẹ lè sùn júnú yàrá kan lọ ni ẹ jẹ́ kó rí pé ẹ jẹ́ kí ọpọlọ yín kó pé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí ẹ má ta ìran wa ẹ má ṣe jẹ́ kí history wa kó bàjẹ́ ní ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ kí àwọn tí ò yẹ kó kó wa lọ lẹ́rú ẹ má jọ kó wa lẹ́rú gọ̀rọ̀gọ̀rọ̀ yín pọ̀ jù kí ló fọ́ lala kókó fẹ̀fẹ̀ gbogbo ohunkóhun tó lè kó ṣẹlẹ̀ sí Ìgbòho lénìí kò yín sìn ọ̀rọ̀ ọ̀tàn ni ló máa padà dà lọ́la ẹni tó tẹ̀ nífọ̀n tó lè kán ní gbogbo ìdíwọ́ Nàìjíríà òun ni bàbá Awólọ́wọ̀ ṣé kò ṣẹ̀wọ̀n odidi Ṣífẹ́mkẹ́ Abíọ́lá ó ní iye oṣù tó lò ní àtìmọ́lé ọ̀rọ̀ Ìgbòho jẹ́ nǹkan kan ó ti wà nínú kádàrà gbogbo ẹ̀dá tó bá máa gòkè láyé ó gbọ́dọ̀ gorí àwọn afárá kan sí àwọn afárá kejì sí àwọn afárá kẹta kó tó lè gorí òkè yẹn tó bá gùn ún já òun ló kó gboyọ sẹ́nìkan ló lo Ìgbòho ni ṣùgbọ́n Ọlọ́run ló ń lo Ìgbòho Ọlọ́run ló ń lò ṣùgbọ́n àwọn adínilọ́wọ́ tó kó mọ́ra tó jẹ́ gbogbo information táwọn èèyàn ní láti páàsì sí àwọn yìí ló ń blọ́ọ̀kù ẹ̀ lọ́tún náà ń blọ́ọ̀kù ẹ̀ lọ́sì nítorí jìbìtì gbogbo ẹ̀ lórí irọ́ náà ni gbogbo ẹ̀ lórí irọ́ kò sẹ́dá kan tó máa rúure láyé yìí tí ò ní sọ ọ́re wọ́n ní àtàfàsókè yìí ló borí bí ọba yóò rí ẹ̀ṣẹ̀ bítọ̀rù ń wò ọ́ kí ni wàhálà yín kí ni làlàkókò fẹ̀fẹ̀ yín kí ni sùúrùtù tẹ gbé dání àwọn èèyàn ń ṣiṣẹ́ nílùú òyìnbó bí ẹ̀yìn kan lọ jókòó síbi kan ẹ̀ ń lo ọpọlọ ẹ̀ ń gbowó lọ́wọ́ wọn fún ibi tó tún burú dé àwọn ará Nàìjíríà pẹ́gbọ́n ní ẹni benefit kankan ẹ̀ tún gbowó lọ́wọ́ wọn ẹ̀ bẹ̀rù Ọlọ́run kí lè fẹ́ dà kí lè fẹ́ jẹ́ gbogbo ilẹ̀ ti lọ sí àkáǹtì rọ́ gbogbo yín pátápátá báyìí ilẹ̀ ti lọ sí àkáǹtì rọ́ eléyìí ti kinní kan ni o eléyìí ti kinní kan góódì kinní ni o júbílì kinní kan ni o eléyìí kinní kan ni o ṣé wọn ní kẹ́ wá ta lẹ̀ bàbá yìí gbogbo ohun tẹ́ ẹ bá fowó ṣe owó yẹn ṣe ní lérè ń bẹ̀ tẹ́ ẹ bá ti ná sí ọ̀nà ibi tó yẹ kẹ́ ẹ ná sí lọ́rọ̀ olè Oòduà ẹnìkan kì í ṣerú ẹ̀ kó rèrè. tá a bá ní ká máa mú àwọn ọ̀tàn lọ ká máa sọ̀rọ̀ lọ ká máa sọ̀rọ̀ bọ̀ ṣé Fẹlá Aníkúlápó òṣèwọ̀n ni ṣé Rasan Kútì òṣèwọ̀n ni ṣé Fani àbẹ ṣé gbogbo wọn ò lọ sí kóòtù ni Fani kí ló ti ń pè bàbá wa Fẹ́mi Fálànà
àbí bàbá wa yìí Moshood kí ló lọ́ọ̀yà yìí Gani Fáwẹ̀mí mọ́ ṣé kò lọ sátìmọ́lé ni tí Sunday Igboho yóò yẹ kó bà wá nú jẹ́ wọ́n ní ibi líle la ti ń rí ọmọkùnrin ajagun lòun fúnra rẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí nínú ilé tí ò bá jẹ́ pé ajagun ni a ti parẹ́ mọ́ ọ jẹ́ Ọlọ́run sì ń lò ní nítorí pé bá ṣe ń wọ káàkiri làṣírí ìjọba Nàìjíríà ń tú sí gbogbo ayé lọ́wọ́ pé ẹ̀fẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀fẹ́ kan lọ ṣé níbi tí ní sẹ́ńtúrì ìta wà yìí àwọn kan náà tó fẹ́ mú ẹnìkan lẹ́rú ṣé tipẹ́tipẹ́ lọ́kọ pẹ̀lú ìyàwó. Ó ní gbogbo bọ́lá ṣe máa ń ṣe nǹkan ẹ̀ tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ nítorí nínú eléyìí ó ti wà Sunday Igboho yìí òun lọ́lọ́run lò fún gbogbo àwọn grassroots pátápátá kò síbi tẹ́ ẹ lè dé nínú abúlé ńsìn tán mọ̀ wípé Yorùbá ń lọ kò síbi tẹ́ ẹ lè dé nínú ọjà kò síbi tẹ́ ẹ ti lè dárúkọ Igboho Òòṣà tẹ́nìkan ò mọ̀ pé àwọn tó ń jà fúnlẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jìjà yìí àwọn kan wà nínú wọn gbogbo yín lẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe nǹkan yìí tó yẹ pé èrò nú yín aburú ni lórí jìbìtì ẹ lọ wá iṣẹ́ ṣe bó o bá jẹ́ àfáà tó o bá níṣẹ́ lọ́wọ́ wàá lu jìbìtì ọ̀pọ̀ ló dẹ̀ jẹ́ àwọn àfáà yìí náà ló ń lu jìbìtì ló ń lu gbogbo àwọn obìnrin ní jìbìtì nílùú òyìnbó ń bí ẹ gbowó lọ́wọ́ wọn ẹ dẹ̀ wọ́n mọ́lẹ̀ tún bá wọn sùn kì í wá ṣe àfáà nìkan pẹ̀lú pásítọ̀ ní kì í ṣe àfáà nìkan kì í dẹ̀ ṣe pásítọ̀ nìkan àwọn oníṣègùn náà ń ṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀sìn kọ́ wa ẹ̀sìn kan kò pẹ́ nìkan pé kó gbà nǹkan ẹnì kejì bàbá ń sọ pé ẹ̀sìn ló máa kọ́ ṣáájú kí n tó délé ayé nígbà tí mo délé ayé mo kọ́ jẹ́ èèyàn bíbí náà bí mi sí ilẹ̀ Yorùbá tí mo fi jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá lẹ́yìn yẹn ni mo ṣe wá ṣúùsì ẹ̀sìn tí mo fẹ́ bóyá mo fẹ́ ṣe Muslim ni bóyá mo fẹ́ ṣe Christian ni bóyá mo fẹ́ ṣe ẹlẹ́sìn àbáláyé ni tàbí Hindus ni tàbí nǹkan kan ni mo ṣe ṣúùsì ẹ̀ mi ò lè torí pé mo ń ṣẹ̀sìn kí n wá jẹ́ kí orú ìran mi kó parẹ́ gbogbo ẹ̀yin tí ò mọ̀kan ẹ̀yin aláìmọ̀kànmọ̀kàn pé bá a ṣe ń sọ̀rọ̀ olèmí náà máa pa yín ni olèmí náà máa mú yín jáde ni olèmí náà máa ṣe kíni tán bá pa wá kí ni nǹkan tó kù kí la ti ìsọ tó burú jù. ṣáàdẹ̀ torí pé kí gbogbo akọ́mọdé ní nǹkan kan àwọn torí pé kí gbogbo akọ́dé dákẹ́ kí gbogbo nǹkan lu bàbá wa kí gbogbo ẹ̀kọ́ dẹ̀ bàjẹ́. àtòrí ẹ̀ gbogbo wa á dẹ̀ dákẹ́ nǹkan lu bàbá wa àwọn dẹ̀ gbà á lọ lọ́wọ́ wa awítán àmọ́ lórí kórí elérèkèrò ọlọ́kànkọ̀kàn tó yọ history kò ní inú ilẹ̀ Yorùbá nílé ìwé primary school to the secondary school àmọ́ lórí kórí gómìnà tó yọ kó àwa Yorùbá ò dẹ̀ fura láti bẹ̀ mo gbèdì fún gómìnà Akérédolú even bá a ṣe ń sọ pé Ṣèyí Mákindé bákan ó ṣà ń ṣe èyí tó lè ṣe. even gómìnà Sanwó-Olú gan pàápàá kì í ṣe gbogbo wọn mọ̀ pé Yorùbá làwọn ni gbogbo wọn ló mọ̀ pé nǹkan tí a ń jà fún yìí pé nǹkan ẹ̀tọ́ wa ni ṣùgbọ́n nítorí pé kí ni ká ti gbọ́ ni ṣé pé kọ́ rà wọ́n gẹ́gẹ́ bí ọ̀tá sáwọn nọ́tánà ni àwọn nọ́tánà tá a dẹ̀ ń wí yìí táwọn south bá ti lè wí gbólóhùn kan ẹ̀ bọ́ sí tẹ̀ máa kan táwọn níbi pé ká sọ pé ẹrú wọn ni wọ́n ṣáwọ̀ ẹrú yín equal right náà pé gbogbo nǹkan. mo rí Owólabí Ruth Ọmọlára tẹ́ńkèwù ìdí èyí kí ni gbogbo wàhálà kí ni nǹkan tó wà ń bẹ̀ ṣé ẹ fẹ́ kí ìran tiwa kó bàjẹ́ káwa má ní orí irun kankan mọ́ gbogbo ẹ̀yin agbẹ̀yìn bẹ́bọjẹ́ ẹ jẹ́ kí n fọ̀rọ̀ yé yín àárín ọdún 2 ọdún 3 lọ̀rọ̀ yín ọ̀dẹ̀ èèyàn ló ń ṣerú ẹ̀. olèmí à ń jẹ ilé ayé ìrandíran à ń parẹ́ bó kọ́lé sílẹ̀ ilé yẹn á di tẹni ẹlẹ́ni bí ọmọ Yorùbá gbélé yẹn kó gbé ta tàbí káwọn èèyàn kan ṣiṣẹ́ ọmọ ẹ̀ ní ṣùtá
alálẹ̀ ìdílé wà, ẹbọra ìdílé wà, òrìṣà ìdílé wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti ń da orílẹ̀-èdè yín nínú ìgbàgbọ́ nínú ayé, o kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ, ilẹ̀ abínibí ẹ, o gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń da ẹ̀yin tẹ́ ń da àwọn èèyàn tó jẹ́ lórí ọ̀rọ̀ agitation tá ń ṣe, lórí ọ̀rọ̀ pé a fẹ́ lọ, òun lẹ ti wá rí ọ̀nà láti máa lu jìbìtì. Ọlọ́run á ṣàánú yín o. Tẹ́ ẹ bá ní làákàyè, ẹ mọ̀ pé gbogbo ilé tá a bá fi tọ́mọ èrì ló máa wo. Ìdí èyí, Mr. Adéyẹmọ, agbọ́pọ́n gbé yín dé kóòtù lénìí tí yín ò já àkọ́kọ́. Ẹ má jẹ́ káwa Yorùbá ká bọkàn jẹ́. Ọbásanjọ́ tó di president tó ní ìyìn tó ní gbogbo ẹ̀ ní ilẹ̀ Yorùbá lénìí, ní ilẹ̀ Nàìjíríà lénìí. Èèyàn tó bá máa break record Ọbásanjọ́ bóyá Buhari ló ṣe máa débẹ̀. Bóyá òun ló ṣe fẹ́ débẹ̀ tó máa lọ ọdún 8. Abacha ti Ọbásanjọ́ mọ́lé. Báwo ni ọ̀rọ̀ gbé wá fẹ́ fi jẹ́ lójú àwa tó wá fẹ́ jẹ́ tuntun? Ẹlẹ́ran ara ni wọ́n gbọ́dọ̀ dùn wá. Bọ̀ bó ṣe jẹ́ Ìgbòho yẹn, odidi akọni ilẹ̀ Yorùbá ni, ó di dandan pé kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nítorí òun ni public figure wa. Àwọn bàbá Bánjí Akíntóyè, ọjọ́ wọn á dalẹ̀, làákàyè wọn ò ní parẹ́. Ẹ̀yin mọ iye ìdààmú, ẹ̀yin mọ iye àfáà tó ń sa àgùn sí Ìgbòho, ẹ̀yin mọ iye ẹbọ tó ń rú lórí Ìgbòho, ẹ̀yin mọ iye ògùn tó ń sà lórí Ìgbòho, ẹ̀yin mọ iye ètùtù tó ń ṣe lórí Ìgbòho. Tí ò bá jẹ́ pé ẹni tí Ọlọ́run yàn, ààyè tó dé ilé ni a ti jẹ́ pé Ọlọ́run. A ti jẹ́ pé Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run yàn ni, akíkanjú èèyàn ni. Oge ẹ̀yin tẹ̀lé ń bú ọba tẹ́ ń bú jòyè. Táwọn máa pa yín lọ́dà ní ọní ẹnu lẹ́sẹ̀ fi ń pàkúrò ojú ọ̀nà. Èní máa mú ọ̀la máa mú. Bẹ́ẹ̀ bá ti ń lọ sàn kankan sáwọn kan, ọ̀n gbalẹ̀ onífà lọ, ọ̀n kó fàkalẹ̀, ọ̀n nà mọ́lẹ̀ pa, ọ̀n ní kí ni nǹkan táwọn lè ṣe. Onífà ní màálù méjì lẹ́nìdì, ògúnfẹ̀ kan lẹ́fẹ̀, pẹ́pẹ́yẹ 3 ni, adìyẹ kan ni, kẹ́ni kan ni, ọ̀n ṣe ètùtù, ọ̀n rẹ́ ìbànújẹ́ yẹn, ọ̀n rẹ́ nǹkan yẹn dànù, wàá dẹ̀ sì máa lọ fojú ara ẹ wò. Ìwọ tó lóògùn tó ògùn ẹ̀ ò jẹ́, ìwọ tó léwé téwé ẹ̀ ò dá ẹ lóhùn mọ́, ìwọ tó jẹ́ pé òrìṣà tó ń sìn nínú ilé ẹ gan, òṣòro tó ń torí ìwà àgbẹ̀yìnbẹ́bọjẹ́ ló ń ṣe, kò lè dá ẹ lóhùn bó ti yẹ kó dá ẹ lóhùn, nítorí pé ò lóòótọ́ gbogbo rule and regulation tó fi sílẹ̀ fún ẹ táwọn bàbá yín fi sílẹ̀ ẹ tẹ̀lé. Ọ ní orí là ń bọ àbáfòrìṣà sílẹ̀. Orí wa yìí ló yẹ pé kákọ́ bọ ká tó fòrìṣà sílẹ̀. Ilẹ̀ Yorùbá ló yẹ kákọ́ bí Ọlọ́run fún pé ọ̀nà wo la fẹ́ gbé nǹkan yìí gbà tí ò ní ní wá lára. Kí ọba kan sọ̀rọ̀, bóyá ọba Òwòrò ni, ó ní gbogbo wọn ní àpapọ̀ gbogbo àwọn ọba, ó ní gbogbo wọn kọ́jọ ṣe àdúrà, kọ́jọ ṣe sàárà àjọ kan náà. Ó ní nǹkan ìyá dáhùn. Àwọn tó bá wọn sáyẹn ń jókòó sórí tírà, ojoojúmọ́ Kùránì náà ń sà. Wọ́n lè tànìjọ̀nú, wọ́n lè pe ìkọ̀ọ̀kan. Mélòó nínú ilẹ̀ Yorùbá tó lánìjọ̀nú lọ́wọ́? Tá a bá dẹ̀ ti ń sọ̀rọ̀, ẹni tó bá ti sọ̀rọ̀, ẹ bọ́ síta, àwọn kan tẹ̀ wá nìkan ṣe, ẹ sábẹ́ àwọn kan tẹ̀ tí wọ́n wà nú wọn. Láwọn obìnrin kan, ọmọ máa pera wọn lẹ́lẹ́sìn, ọba àlú náà máa bú. Bí kan ṣe bọ́ síta tó ń bú ọba ọ̀sọ́lọ̀, àbúpa ló mú, ó tún gbójú láyà, ó tún sọ pé ìkan náà wọn ọmọ Òṣùké. Ọmọ Òṣùké ni mí. Ọmọ Ògún lóṣùké ọgbẹ̀ nílàsà ni mí. Màmá mi ọmọ Òṣùké, ọmọ Òṣùké ni. Ìyẹn tó ń bú mi, ńgbà tó ń bú ọba ọ̀sọ́lọ̀. Gbogbo báwo ló ṣe lè jẹ́? Bí ọba bá ṣe ẹ̀rí ẹ bá jọ lọ́rọ̀ òṣèlú, ẹjọ́ sọ̀rọ̀ nípa òṣèlú, ó ṣe lè bọ́ síta kó máa bú ọba. Kí ló ń ṣe ìyẹn ará àgbọ̀dù yìí náà tẹ́ pé ọ̀pọ̀ yín ò lè dénú ilé. Ọ̀pọ̀ tó ń ṣe rádọ̀rọ̀dọ̀ yìí. Olèmí
olómi ò ní àrò ní Nàìjíríà o. Àwọn rádaràdá tá ń sọ yìí yàrá ẹyọ kan ló kéré olómi ò ní nínú wọn tó bá dé ilé ọ̀rẹ́ náà lọ sùn sí ọ̀pọ̀ wọn hòtẹ́ẹ̀lì náà ń lọ àwọn akídanidání ṣé èèyàn ń dàgbà kínú ẹ̀ fọ́ ni ṣé lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá yìí náà lẹ́dẹ̀ máa wú àwọn ọba wa ẹ máa bú ọba ẹ máa bú ìjòyè ṣé ẹ lè dá nǹkan yìí ṣe ni ẹ bú bàbá Ọbásanjọ́ títí ẹ tún ṣe bẹ́ẹ̀ tún bí Aláké ẹ ṣe bẹ́ẹ̀ bú bàbá Sàlíù Adétúnjì Ìbàdàn kájà sọ pé ọba àwo ìyẹn láyé tìyẹn ó mọ òun ló mọ nǹkan tó àwọn ló mọ nǹkan tó ń ṣe wọn ẹ dẹ̀ fi sáyé ẹ yé bu mọ́ ìfún gbogbo àwọn ọmọ agbèrò tá a rí ìgan tó jẹ́ àwọn National Union gbogbo wọn yìí náà ló máa wúlò fún wa báwo la ṣe fẹ́ yẹ nìkan sẹ́yìn kò mí ìpẹ́ nìkan bá a ṣe lẹ́ni ẹnìyàn ò lè bá a ṣe lọ́la. èmi yìí mo rántí nígbà táwọn àwọn gospel tó ń gbé kinní dé ó ń gbé projector káàkiri ó ń ṣó fíìmù ogun ó ń ṣó bí ebi tí Éfà tó ti lọ jẹ tó ti níbi tí Éfà tó ń pẹ̀lú Adam tó ti jọ jèso tó ń ṣe kọ̀ọ̀kan díẹ̀díẹ̀ làwọn èèyàn gba Christianity yẹn lọ́ gba èmi làwọn kí náà ti ń pè born again Christian yìí lọ́ gbà lọ́wọ́ wọn. Ìjọ méjì tó wà tẹ́lẹ̀ ìjọ apostolic pẹ̀lú àwọn kérúbà sẹ́ráfù àtàwọn Anglican bọ́dẹ̀ jẹ́ àwọn Anglican àwọn ọjọ́ tó gbalẹ̀ nílùú Nàìjíríà nìyẹn ńgbà tán lè dé wọ́n fi nǹkan ọ̀hún gbé projector ọ̀hún ṣó fíìmù ọ̀hún ṣe kankan àwọn ló gbilẹ̀ lẹ́nìí ẹ wo iye millions èèyàn tó tẹ̀lé wọn kí ló dé tẹ̀yìn Yorùbá tẹ́ pé mọ̀jú kẹ́ máa bú èébú lọ. Ìfún ẹ̀mí gan tí mo sọ̀rọ̀ lórí pé èèyàn tó fi rẹ̀ ń wí ọba mo jẹ́ kó yé ni. Mo jẹ́ kó yé. Bọ̀tẹ́ ẹ̀ bá lọ jáwọ́ nínú wàhálà ìkẹ́kọ̀ọ́ máa dédé máa bú àwọn èèyàn. Tàbí kẹ́ máa pa àwọn kan pé kíní kan. Àwọn tó ń ṣe òṣèlú ẹ̀ lè lé wọn kàn bẹ́ẹ̀ bó balẹ̀ pé nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́. Òun làwọn èèyàn máa fi support yín tí wọ́n pẹ́ bá ní dáadáa tẹ́ ẹ ní lọ́wọ́ tẹ́ ẹ gbé dání. Làwọn èèyàn máa lè fi tẹ̀lé yín kì í ṣe pé kẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí ní bú ọ̀tún kẹ́ máa bú òsì. Ṣé ìlú òyìnbó ní òjẹ́ nílà àkàyè mọ́ ni? Ṣé kò sí bíbí ire fún yín mọ́ ni? Àbí obìnrin tó dáa obìnrin tó bá tiẹ̀ jẹ́ obìnrin dáadáa ṣó ń bú ọkọ tó fẹ́ sínú ilé tọ́kílẹ̀sì bàbá ọkọ ẹ̀. Ẹ jẹ́ bá mi ṣe àpérò yìí. Mo rí orí tó kẹ́. Àbíkẹ́ Abíọ́dún mo rí gbogbo yín, thank you very much. Princess Adéyínká, thank you. Ìdè obìnrin tó daṣọ ń bú ọkọ ìyàwó tó ń bọ́kọ lólòṣì tó ń bọ́kọ láfọ́rí kẹ́yìn obìnrin ká pé ìlú òyìnbó lẹ̀ wá ń bí gbogbo báwa náà ṣe ń gbìyànjú lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ òbí wa àwọn kan wà ń bí ò bá ṣépè fáwa Yorùbá bí ò bá ní ọ̀hún ní rìgbà ọ̀hún ní ṣe kíní kan kí ni gbogbo rádaràda tó ò bá ní bá wọn dá sí bá wọn dákẹ́ máa wò wọ́n níran ó ní ìdá fífẹ́nu ba nǹkan tá à ń ṣe jẹ́. Mo wá fi àkókò rírọ gbogbo wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bíbí ire ò ṣe fowó rà. Ẹ jẹ́ ká lajú inú wa ká mọ nǹkan tá à ń ṣe. Mo wá ń fi àkókò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè. Mo fààyè àkókò yìí bẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tàn pẹ̀lú ìlú Nàìjíríà lẹ́yìn exactly ẹ̀yin ará ẹ̀yin ilẹ̀ Yorùbá. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ọbásanjọ́. Dórí bàbá wa Bọ́lá Ahmed Tinubu, dórí bàbá wa Àkàndé Ọ̀ṣọ́bà, bàbá wa former governor tẹ́lẹ̀ rí, bàbá wa jẹ́ ń bẹ̀ wọ́n, bàbá wa Lápínní pẹ̀lú gbogbo ẹ̀yin ọba ní àpapọ̀ àti gbogbo ẹ̀yin Sàràkí èèyàn. Mo fi àkókò yìí bẹ̀ gbogbo yín. Ẹ má fi ilẹ̀ Yorùbá sílẹ̀ nítorí pé gbogbo ìyà tá ń jẹ yìí àwọn bàbá wa látẹ̀yìnwá ló ti fẹ́ẹ̀lì wa táwa náà bá tún fẹ́ẹ̀lì àwọn ọmọ tá a bí.
èpè làwọn ọmọ yẹn máa ṣe hàn ní ìran kankan nítorí ẹ̀sìn kan ò sọ pé kéèyàn kan lọ gba nǹkan ní ìkan láti dì í mú. Mo jẹ́rìí èèyàn kan ò lè lọ sí Kaduna tàbí kó lọ sí Kano tàbí kó lọ Sokoto kó kàn lọ déédéé lọ bẹ́ sórí ilé onílẹ̀ kó nítorí pé òun jẹ́ Islam. Tàbí kó kàn déédéé lè ní kó ní òun dọ́ba Yorùbá láì ní protocol kan tó gbà. Ìdí èyí àwọn tá ń bá tayò yìí gbogbo wọn ní ìbọn wọn ní agbára wọn ní owó lọ́wọ́ gbogbo nǹkan náà ní wọn ní oògùn ṣùgbọ́n wa Yorùbá alẹ́ Ọlọ́run máa ń gbé ẹkún aláìní. Ọlọ́run máa gbé ẹkún wa lórí ilẹ̀ Yorùbá á gbé ẹkún wa lórí Sunday Igboho. Gbogbo ẹni tí ọkàn ẹ̀ ń bàjẹ́ láti ọjọ́ tó gbọ́ pọ́n ti mú Sunday Ọlọ́run á wọlá yìí pé òun ò fẹ́ ìbàjẹ́ nínú ọkàn. Ìbàjẹ́ tó gbogbo ohun tó jẹ́ làlúrí nínú ọkàn wa lọ́jọ́ yẹn Ọlọ́run á fi yọ Sunday Igboho nínú ọ̀fìn á yọ gbogbo àwọn ọmọ Yorùbá nínú ọ̀fìn lápapọ̀. Àánú Ọlọ́run á bá wa gbé, ojú rere Ọlọ́run á wò wá, ìkẹ́ Ọlọ́run á wà pẹ̀lú wa. Mo á fi àkókò yìí kí gbogbo àwọn bàbá wa Akíntóyè ifun títí dórí ààrẹ Gani Adams dórí gbogbo àwọn èèyàn pátápátá dórí gbogbo ẹ̀yàn ajìjàgbara nílùú òyìnbó l'Amẹ́ríkà ní Canada ní Britain ní France ní Germany ní Australia ní Libya ní gbogbo ẹ̀ lọ́bẹ̀ dé Dubai dé Togo dé Ghana dé Republic of Benin títí dórí ilẹ̀ èdè Yorùbá lápapọ̀ ifun wọn Burkina Faso. Mo kí gbogbo yín ẹ kú àdúró tí ẹ kú àṣeyẹ gbogbo yín lápapọ̀. Ọní níre là á sọ̀rọ̀ àtàrí ọní àtọ̀tún àtòsílẹ̀ ẹlẹ́ fi ń kórè ọjà wálé. Gbogbo yín plane lẹ́wọ̀ ńgbà tẹ́ ń lọ sílùú òyìnbó pẹ̀lú báàgì yín. Gbogbo ìgbà tẹ́ bá máa padà lọ sílùú Nàìjíríà kọ̀ǹtínà ńláńlá lọ́lọ́run máa bá yín fi kẹ́rù padà lọ́nú ilé. Ẹ ní gbé sájò torí ó ní arìnrìn àjò má dárò ilé ọ ní kì í ṣe arìnrìn àjò. Ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí. Jàmbá rin jàmbá ọ̀bẹ jàmbá aná jàmbá yẹpẹ̀ jàmbá èṣù tèèyàn tèṣù tànìjọ ló tó sótà jẹ́ tèmérè tó lóòṣà tó lóògùn tálásà sí wòlíì àfà kò ní kan ẹnì kọ̀ọ̀kan yín. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire mo kí yín lẹ́ẹ̀kan sí. Ẹ kú ohun tó ṣẹlẹ̀ nítorí pé ó bá gbogbo wa agbẹ̀dọ̀ rí bẹ́ẹ̀ wọ́n tẹ Ọbásanjọ́ mọ́lé wọ́n tẹ Abíọ́lá mọ́lé bó ṣe lówó tó. Bí Sunday bá ti ní ẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ rí ó lè jẹ́ nǹkan tó lọ́hùn ṣe yìí ó lè jẹ́ lọ́hùn fẹ́ fi dáríjì ni nítorí gbogbo ọkàn ẹ̀yin èèyàn tó bàjẹ́ lórí ẹ̀ ó ní nǹkan tó lọ́hùn fi nǹkan yẹn ṣe. Mo wá kí gbogbo yín bí ẹ ṣe ẹ bá mi share program yìí ẹ bá mi share ẹ bá mi wò lórí YouTube ẹ bá mi wò lórí Facebook. Àánú Ọlọ́run á bá yín gbé tẹ́ ẹ bá ti ń náwó ẹ̀rí mú tẹ́ ẹ bá ti ń lanu ẹ̀rí èèyàn pé ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe ẹ̀gbá ayé kan ò ní gbárí ọwọ́ yín dànù gbọ́mọgbọ́mọ ayé ò ní jí yín lọ́mọ gbé jàǹbá rin jàǹbá ọ̀fà jàǹbá aná jàǹbá yẹ̀pẹ̀ ò ní kàn yín dáadáa lẹ máa rí o ojú rere Ọlọ́run á wò yín. Mo kí ọba àlú mi ọba láńlẹ́gẹ́ ọlọ́ta odò ọmọ aródẹdẹwọ́ mi kábíyèsí. Mo kí gbogbo ẹ̀yin ọba alẹ́ Àwórì lápapọ̀ ẹ̀yin ọmọ ọlọ́fin àgbódèrè ẹ̀yin ọmọ Ògún fún mi nírè. Mo kí gbogbo yín o títí dé Gbẹ̀sàdósùké dé Ìtẹ̀lẹ̀ dé Ìbà dé Ìkọ̀tún dé Ègbè Ìmúṣin ni Agége ni Ojókòrò ni Alágbàdo ni ìjọra ọlọ́kọ̀ ni ìjọra ọlọ́pàá ni gbogbo yín lápapọ̀ ìfún títí dé Ìṣẹ̀rí ilé Ìṣẹ̀rí ọ̀fin Ìṣẹ̀rí òkè Ìṣẹ̀rí ilẹ̀. Mo kí gbogbo yín dé Àgbárá mo kí gbogbo yín káàkiri tòtò wú ni ọdún Àbújá ni Ìgbẹ̀sà ni títí lọ bẹ́ẹ̀ ọdún Bùdó ni Ìpátírà ni. Mo kí gbogbo yín pátápátá Ìlógbà Ṣòwò mo kí gbogbo yín Ìjàbá ni Fẹ́ẹ̀rù ni bẹ́ẹ̀ lọ Adó-Odò Ìpókíá olókè kíní kan ni títí dábúlé Olúkárédé abúlé ẹ̀yìn àfáà níkọjọ́ Owódé. Mo kí gbogbo yín ní àpapọ̀ àánú Ọlọ́run á bá gbogbo yín gbé. Gbogbo ojú tó rí mi lénìí
gbogbo ohun tó lè jẹ́ ẹbọra àdílé bàbá yín tó jẹ́ ohun tó lè mú yín wọnú inú gbàgede tàbí kẹ́ ẹ bára yín nínú ipò kẹ́ ẹ bára yín nínú ibùdó àwọn ọ̀tá nídìílé bàbá yín ìdílé ìyá yín Ọlọ́run Olódùmarè á mú yín jáde á jẹ́ kẹ́ ẹ rí náà á jẹ́ kẹ́ ẹ rí lò gbogbo obìnrin tó wà láàbùrọ̀dù káàkiri ní gbogbo ilẹ̀ Nàìjíríà tí ò lọ́kọ tó jẹ́ ogun ìdílé tàbí ogun kan ló ń dà wọ́n láàmú Ọlọ́run á fún yín lọ́kọ títí yín ẹni tó ń bẹ Ọlọ́run á fún lọ́mọ ogun kógun ò ní dótì yín wàhálà ìdààmú kankan ò ní jẹ́ tẹnì kankan yín bẹ́ẹ̀ bá ti náwó báyìí ẹ̀ẹ́rì mú owó tẹ́ fi ń ra dátà àbùdí ni tolókun àbùdí ni tọlọ́sà ẹ máa rí owó rà ẹnu àpò yín á máa dọ̀tí ẹnu báàgì yín tẹ́ ń fà lọ tẹ́ ń fà bọ̀ lẹ́yìn obìnrin ẹ máa rí fà lọ ẹ máa rí fà bọ̀ ẹ máa rí ATM yín tìbọ̀ ẹnu rin láti máa gbowó jáde Ọlọ́run ò ní gbọ́ ògo yín kò àrísìkí yín á jí ojúrere Ọlọ́run á wọlé tọ̀ yín bí mo ṣe fẹ́ fún gbogbo yín lápapọ̀ pé ká ẹ rí lè gbà ẹni táìsàn kan ń ṣe nínú àgọ́ ara ní wákàtí ọ̀rẹ́ Ọlọ́run á gbóhùn mi Ọlọ́run gbogbo ojú tó wù mí Ọlọ́run á bá mi mú ẹni náà lára dá ẹni tí ìdààmú wà nínú ààyè ẹ̀ tó ń wá jíjẹ tó ń wá mímu tó ń wá bí tó tiẹ̀ máa gbẹ́rù ẹ̀ka Ọlọ́run ọba tó máa ń bẹ̀dà gbẹ́rù tó máa ń gbẹ́rù abẹ́ni kọ̀ọ̀kan yín gbẹ́rù yín abẹ́ni kọ̀ọ̀kan yín gbẹ́rù yín á ṣàánú fún yín ẹ bọ́lọ́run pàdé lójú oorun lójú àlà ìṣẹ́gun àṣetán lójú oorun ìṣẹ́gun àṣetán lójú àlà Ọlọ́run á ṣẹ́gun fẹ́ni kọ̀ọ̀kan yín ríre báyìí ni à ń sọ̀rọ̀ àtàrí mo fi gbà yí kí gbogbo yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ bá mi like program yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi love ẹ̀ kẹ́ẹ̀ bá mi share ó dàárọ̀ o àjíláyọ̀ thank you very much.